Ẹ kú dédé àsìkò yìí mà. Adúpẹ́ sá ẹ ṣé. Ẹ̀sùn àṣé a lè mọ orúkọ yín mà. Orúkọ mi ni Olúwaṣeyì Yéwándé Àyìnkẹ́ Kúrò. Ṣé ẹ bó lẹ́yìn ṣe jẹ́ níbi occasion tí ó lọ lọ́wọ́ yìí mà? Èmi ni ọ̀rẹ́ ọmọ olókùn àti pé ọmọ olókùn yẹn sísá Rótìmí kí wọ́n jẹ́ ìkan nínú àwọn ọmọ ẹgbẹ́ wa. Kí lórúkọ ẹgbẹ́ yín yẹn gangan mà? Iconic Palace 40+. Yes, èmi náà sọ mo rí pé níbi event tá a wà lẹ́nìí mo rí pé nǹkan kan dá yàtọ̀. Mo rí spirit of oneness nínú a particular group bí. Kí lẹ lè sọ fún wa nípa ẹgbẹ́ yìí gangan mà? Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ wípé you saw the spirit of oneness in this world and that's what we stand for. Iconic Palace a wà fún pé kí àjọ wà papọ̀ ká fìfẹ́ hàn sí ara wa. Ó jára wa ò jára wa as long as wá ṣe pé àjọ wà papọ̀ a gbọ́dọ̀ fìfẹ́ hàn a gbọ́dọ̀ ṣe dáadáa síra wa nǹkan tí ẹgbẹ́ yìí dẹ̀ dúró fún náà nìyẹn. Ẹ ṣeun, àwa fẹ́ kẹ́ bá wa gbàdúrà fún màmá tí a ń ṣe ẹ̀yẹ ìkẹyìn fún lẹ́nu mà. Ọlọ́run á fọ̀run kẹ́ màmá wa. Ọlọ́run á mú èpè burúkú kúrò lójú wọn. Iwájú tó ń dojúkọ kò ní bàjẹ́, ẹ̀yìn tó fi sílẹ̀ náà kò ní bàjẹ́. Àwọn tó bá máa tún kú wọn á dàgbà. Àní rátẹ̀yìn kù yí kọ́kọ́ nínú ọmọ wọn ò ní ṣọ́kù wọn ní kọjú lọ bá wọn lágbára Ọlọ́run. And one word for Jigi Alara TV ma. Mo kí wọn gan-an wípé wọ́n kú gbogbo ìgbà wọ́n kú àdúrótì. Mr. Olúfẹ́mi Adékọ̀yà mo kí yín mo kí gbogbo ẹ̀yin Jigi Alara crew láti orí ìbọ̀dọ̀ Olúmídé títí dé àwọn tí mi àti mi ti rántí orúkọ wọn wípé ẹ ṣe ẹ kú gbogbo ẹ kú fọmọ ènìyàn ṣe ẹ kú iṣẹ́ iléeṣẹ́ yìí ò ní jóná iléeṣẹ́ yìí ò ní dàrú ọkọ yìí ò ní forí sọ igi kò ní forí sọpẹ lágbára náà láyọ̀ tẹ débí láyọ̀ náà lè máa padà sílé àní wà kankan tún ara wa gbogbo ìgbà tá bá sí ní nǹkan rere ṣe báyìí láwa máa ríra wa láyọ̀ àtàlàfíà. Ẹ ṣé gan ma. Thank you very much. Ẹ kú dédé àsìkò yìí mà. Jẹ́ àlè morúkọ yín mà. Rótìmí yèyé ọlọ́rọ̀ ajé Ògúnfowórà. So ẹ̀yin ni yèyé ọlọ́rọ̀ ajé tó máa ń sọ ẹ̀rọ mà. Ẹ̀yin màmá dẹ̀dá. A rí pé ẹ jẹ́ kan lára àwọn ọmọ màmá tí wọ́n dolóògbé tí wọ́n lọ síbi àgbáre yìí mà. Kí ni ẹ máa ṣàfẹ́rí nípa màmá yìí? Àwọn jẹ́ màmá tó dáa, wọ́n jẹ́ màmá tó kó èèyàn mọ́ra, wọ́n jẹ́ màmá tó fi fúnni aláàánú. Kí lẹ àwọn ẹ ti sọ oríṣiríṣi nǹkan nípa wọn. Kí ni nǹkan tí tó jẹ́ pé ẹ máa kàn tí ẹ wò lọ́jọ́ kó bá ká ní màmá yìí ṣì wà láyé ni irú nǹkan báyìí etiquette. Ó pọ̀ ṣùgbọ́n èyí tí mo mọ̀ pé tí n bá wálẹ̀ tí mo máa rántí yóò máa pariwo ọkọ mi so ìgbà tí mo délùú yìí tí mi bá ọkọ mi ó tọ́jú mi gan bẹ́ẹ̀ ni ọkọ mi ohun yẹn máa ń dùn mí tí n bá gbọ́. Ẹ wá bá a gbàdúrà fún wọn. Kọ́lọ́ kó bá mi tẹ̀wọ́ sáfẹ́fẹ́ rẹ̀ kó fi àánú kó fi pa ẹ̀ṣẹ̀ wọn rẹ̀ kó dá àwọn ọmọ wọn sí àti gbogbo ọmọ àti gbogbo àwọn tó wá látọ̀nà tó jì àti ìyálé mi lọ́kọ̀lọ́kọ̀ dání pọ̀ sí. Ẹ wá bá a appreciate gbogbo àwọn tó wá bá yín tó wá ṣùgbọ́n yín. Àmọ́ appreciate gbogbo wọn pátápátá àwọn tó wá láti Ìjẹ̀bú Òde àwọn Ògúnfowórà family àwọn Olóríire family àti àwọn tó wá láti Èkó àtàwọn tó wá láti Amẹ́ríkà because àwọn ọ̀rẹ́ mi kan náà wá láti Amẹ́ríkà nítorí tó kú yìí kọ́lọ́ kó bá mi sọ. Ẹ ṣé gan ma, thank you very much ma. Mọ́mí ẹ jẹ́ ká mọ̀ yín mà. Ẹ ṣé èmi jẹ́ Mrs. Taiwo Ògúnfowórà mo wá bá ìyàwó mi sí ìyá ẹ̀. Kí lẹ́yìn náà lè sọ nípa ìvẹ́ǹtì àti bí àárín ẹ̀yin méjèèjì láti ẹ̀ lè etiquette. Bẹ́ẹ̀ni ara àwọn méjèèjì ìdá torí nígbà tí mo gbà wọn mọ̀ pé ìyàwó mi gidigidi wọn ò lè wá orogún fún mi wọ́n mú mi bí ẹ̀gbọ́n sí àbúrò wọ́n dẹ̀ máa ọmọ wa nù gẹ́gẹ́ bí ọmọ wọn kò sí ìjà kò sí ọ̀kan láàrin wọn. Kí wá lẹ́yìn náà kí lẹ lè bá wa sọ àtẹlẹ bá a fi sin màmá bí wọ́n ti ṣe wọ káàlẹ̀ sùn lọ. Ọlọ́run Elédùmarè kó bá a tẹ́lẹ̀ sí màmá kí Ọlọ́run kó pa àṣìṣe màmá rẹ iwájú tó kọjú sí Ọlọ́run tí ó dá ẹ̀yìn tó fi sílẹ̀ Ọlọ́run má jẹ́ bàjẹ́ gbogbo ọmọ màmá náà nígbà tí ìyá ìkọ́mọ̀ sí dáadáa gbogbo nǹkan tó gbogbo owó tọ́ná Ọlọ́run Elédùmarè kó dá gbogbo padà fún màmá jẹ́ màmá dáadáa nígbà tí wọ́n ti sí láéláé. Orúkọ yín lẹ́ẹ̀kan sí ma. Mrs. Taiwo Ògúnfowórà láti Ìjẹ̀bú Òde. Ẹ ṣeun gan ma. Ẹ kú dédé àsìkò yìí mọ́ mi.
Ẹ káalẹ́ o, ẹ kú dédé àsìkò yìí o. Ẹ bá wa dárúkọ fún gbogbo àwọn tí wọ́n ń wò yín tí wọ́n ń wò yín káàkiri àgbáyé mà. Orúkọ yín mà. Èmi ni ìyáàfin Olúṣọlá Akínwándé láti Ìjẹ̀bú-Òde ọmọ Òkúkóra. Bó ni ẹ̀yin ṣe jẹ́ sí àwọn tí wọ́n ń ṣe ìnáwó lè ní mà? Àbúrò mi lásbọ̀n ìyá mi Ọ̀jídò òun ló fẹ́ yèyé Rótìmí tí màmá wọn kú lé. Léyìí tó túmọ̀ sí pé ẹ̀yin náà ṣì mọ màmá díẹ̀ ń wọ̀nba. Lágbára Ọlọ́run níjọ́ tí mo wá tọrọ Rótìmí èmi ni mo sanwó ìdáná tí mo kóṣù wá tí mo gbé ráìsì wá tí mo gbé garawa òróró wá. Ẹ tún rán wa létí ìgbà yẹn, ǹjẹ́ tí ẹ lè bá wa sọ iye tó ń ta òróró láyé ìgbà yẹn gan? Ìgbà yẹn 10,000 péré ni mo òróró ń gbà yẹn. Mo dẹ̀ raṣu nìbàdàn kọ́kúrò owó ẹ̀ ni mo raṣu nígbà yẹn. Ṣùgbọ́n gbogbo ẹ ti wá di gọbọ ibà kí Ọlọ́run Elédùmarè kó ṣàánú wa ni. Ẹ bá wa sọ ọ̀rọ̀ díẹ̀ ń pa màmá. Màmá jẹ́ màmá tó jẹ́ pé onísùúrù ni wọ́n. Ojú wọn báyìí wọ́n lè yọ fún yàn níbi tó ní tí màmá jẹ́ èèyàn gidi dé. Kò sí nǹkan tí màmá ò lè fi tọrọ nílé ayé yìí. Torí pé wọ́n mú ilé ayé ní kékeré. Wọ́n ti gbà pé kò sí nǹkan tá a mú wá, kò sí nǹkan tá a fẹ́ mú. Ẹ ṣeun gan mà. Ẹ wá bá gbàdúrà fún wọn bí màmá ṣe wọ káàlẹ̀ sùn. Lágbára Ọlọ́run iwájú tí màmá kọjú tí kò ní bàjẹ́. Ibi tó fi sílẹ̀ kò ní bàjẹ́. Gbogbo àwọn ọmọ tó fi sílẹ̀ lágbára Ọlọ́run á yàn wá yanjú. Ògo Olúwa á yọ lára wọn. Owó Ọlọ́run á wà lára wọn. Ògo dé mi pé kò ní jẹ́ fún àwọn ọmọ yẹn lágbára Ọlọ́run. A ti rí àwọn ọmọ yẹn lẹ́nìí tínú wa ń dùn táyọ̀ wá ń kú. Àdérí wọn fún lórúkọ Jésù. Ẹ ṣe mọ orúkọ yín lẹ́ẹ̀kan sí wọn. Èmi ni ìyáàfin Olúṣọlá Akínwándé ọmọ Mr. Sunny Ògúnfòórà láti Ìjẹ̀bú-Òde. Ẹ ṣeun gan mà, ẹ̀yin náà pẹ́ fún wa màmá. Ẹ ṣe mà. Ẹ bá dárúkọ yín fún gbogbo àwọn tó ń wọ̀ wá mà. Orúkọ mi ni Rhoda Olayanju. Ẹ̀yin ni Rhoda Olayanju. Ẹ á ti máa ń gbórúkọ yín dáadáa mà. Ẹ ṣe gan ẹsẹ̀ ẹ̀ẹ́dẹ̀kú àṣeyẹ ìní. Eléyìí tó túmọ̀ sí pé ẹ̀yin náà jẹ́ kan nínú àwọn ọmọ màmá. Mo jẹ́ àbígbẹ̀yìn màmá. Ẹ̀yin làbígbẹ̀yìn màmá. Kí lẹ máa ṣàfẹ́rí nípa màmá yìí bí màmá yìí bí wọ́n ti ṣe wọ káàlẹ̀ sùn lénìí? Ó dùn wá bí Ọlọ́run ṣe gbà wọ́n, àmọ́ pé Ọlọ́run fẹ́ wa jù wọ́n lọ, kò sí tá a lè ṣe sí torí pé kí ni wá lọ, torí pé kí ni wọ́n ti dàgbà, kò sí tá a lè ṣe àgbàlagbà ní lóòótọ́ àgbàlagbà yẹ̀yẹ̀ fẹ́ kó lọ, so kò sí tá a lè ṣe sí àmọ́ Ọlọ́run ó fẹ́ wọn jù wá lọ. Kí lẹ máa miss nípa màmá tẹ́ bá tiẹ̀ wọ pé màmá ìkànnì tiẹ̀ wà láyé báyìí kí ni nǹkan tẹ́ máa ṣàfẹ́rí nípa wọn? Màá miss wọn wípé èmi àti wọn lájọ ń gbé, so ìlérí wọn mọ́ èmi nìkan náà ló máa dákùn nulẹ̀, so èmi àti àwọn ọmọ mi ló máa kú nulẹ̀. Ẹ bá wa ṣàdúrà fún màmá. Ní orúkọ Jésù Ọlọ́run á tẹ́ wọn sí afẹ́fẹ́ rere, gbogbo òwò ẹ̀ṣẹ̀ wọn Ọlọ́run máa parẹ́, so Ọlọ́run á tẹ́ wọn sí afẹ́fẹ́ rere, gbogbo nǹkan kíkan tó bá yẹ kó wọ́n dẹ́ṣẹ̀ Ọlọ́run máa fi gbogbo ẹ̀ṣẹ̀ wọn ó máa dáríjì wọn. Àmín Jésù. Ẹ bá dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Rhoda Olayanju ọmọ Abegbe ìyá Èkó. Èkó ẹ ṣe gọmà a máa rí bá ẹ ṣeun. Ẹ bá dá sí ọ̀rọ̀ yìí. Màmá tí wọ́n wọ káàlẹ̀ sùn kí ni ká tẹ́lẹ̀ bá sọ pa màmá? Ọlá ìyá yẹn ìyá mi ni ìyá tó dáa ni ṣẹ́ni ìyá yẹn èmi fi rú ẹ̀ tọrọ nínú ọmọ Ọlọ́run mi lẹ́nu ẹ̀kọ́ mi tẹ́sán bá fẹ́ rí tó dẹ̀ jẹ́ pé ibi tó wà tó ṣe wà tó ti wọlé lẹ́yìn báyìí ká má gba burúkú lẹ́nu ẹ̀ ìyá ni kò sí fìlà fún un ìyá ni ẹ̀yin náà àdágbà. Kí lẹ máa ṣàfẹ́rí nípa wọn? Kí lẹ máa ṣàfẹ́tẹ́ máa miss nípa màmá yìí? Àwọn egbòogi tí máa ń jẹun máa ń fún mi lè rí mọ́ ẹ bá àwọn egbòogi yẹn gangan egbòogi yẹn ni mo fẹ́ egbòogi yẹn mo ti ṣàfẹ́rí ẹ̀ Ọlọ́run ìyá yẹn dáa màá gba nọ́mbà yìí mo jẹ yín lówó. Ẹ bá dárúkọ yín fáwọn tó ń wò wá. Ẹ sọ fún Babátúndé Òjó owó lé ọmọ agúnyánbọ kí Ọ̀yọ́ ni mí òjò pàṣẹ kẹrẹ ọmọ àtàgbà ọ̀làǹbó lówó owó àti kó lè bá dìjà kó lè bá dákọ ni ọmọ agúnyánbọ kí òjé ni mí ò gbẹtù ọmọ arọ́jú ẹ̀ bí òjò lóòjì ọmọ arájá ṣeré ọmọ ẹyẹ lè mú mi ṣiṣẹ́ lóòjì ará òjò gbọdọ̀ jẹ̀gà bẹ́ẹ̀ náà gbọdọ̀ jófẹ́ ṣàgún re bí ni wáyé tì. Màmá ẹ kú àsìkò yìí mà ẹ ṣeun mà àgbà yín àdálẹ́ lágbára Ọlọ́run. Kí lorúkọ yín mà? Ọmọlú yìí ni. Òkè Mẹ́sìfà ilé bàbá mi. Òkè Mẹ́sìfà ilé ọkọ mi. Kí lẹ lè bá wa sọ pa màmá tí à ń ṣe ẹ̀yẹ ìkẹyìn fún lẹ́nu bó lẹ ṣe jẹ́ sí wọn gan? Wọ́n jẹ́ ìyàkọ rẹ̀ nílé bí wọ́n ti bí ìyàkọ rẹ̀. Wọ́n adófò rẹ̀ kún. Ẹ̀bùn
fún mi sórí ìyá tó bí mi ìyá kan ló jẹ́ ìyá rere ni tí èsì ìfìmí sí ìpínlẹ̀ èsì ìfìmí kódà tó bá kú búrẹ́dì tí ó jẹ sùn bàbá débẹ̀ yóò gbé débẹ̀ bẹ́ẹ̀ ni sì máa ṣe lágbàá èèyàn rere ni. lẹ́yìn tó túmọ̀ sí pé ẹ ti wọ́jọ́ wà pọ̀ tipẹ́tipẹ́. ti wà tipẹ́ kéèbí máa dáná kéèbí lè dáná. kí wá làwọn nǹkan tẹ́ máa ṣàfẹ́rí nípa màmá yìí. ṣàfẹ́rí pé kò tó jẹ́ pé ẹ kàn máa rò pé ká ní lágbájá ṣì wà láyé nǹkan kan báyìí báyìí máa tiẹ̀ tí yóò bá ti ṣẹlẹ̀. torí gbogbo bá dàgbà àṣọ máa mi ó ṣe gbàdúrà bẹ́ẹ̀ dábàá. lẹ́mi náà bá sì rí tọ́ máa fi lọ́sẹ̀ bàbá ra búrẹ́dì ilé lóògbé méjì ẹ̀kọ́ tí ó jẹ gàrí ní ìlú ìyá rere olùwàgbọ́ tó bá jẹ́ pé mo lè jẹ́rìí lánàá ni wọ́n jẹ́rìí tó jẹ́ pé omi ọ̀bọ̀ lójú torí ọgbọ́n àgbà tó kú ọmọ fílì rẹ̀ nínú àgbàrá. ẹ ṣe màá bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Abídèmí Deborah Oyèlára ilé bí òkú lókè mọ́sífà. ẹ ṣeun mà àgbáyé adarí àpẹ fún wa mà ẹ ṣeun mà ẹ jọ ṣé a lè mọ orúkọ yín méjèèjì. Adémọ́lá Olayanju ẹ̀yin kọ́ bros. Elijah Ojediro. ẹ jọ a rí pé ẹ wà very spectacular ń bì ẹ ṣáà lè mọ yín bẹ́ẹ̀ ṣe jẹ́ gangan sí màmá tí a ṣe ẹ̀yẹ kẹyìn. Grandchild Lajẹ náà grandchild. ẹ̀yin náà kọ́ bros. Grandchild. lẹ́yìn tó túmọ̀ sí pé ẹ mọ màmá dáadáa ẹ máa mísì wọn gan kí lẹ máa mísì nípa màmá ẹ má parọ́. irú ibi ìṣètò tí mo ti wálé wà at least a máa mísì wọn pé ó di grandma. ẹ̀yin kọ́ bro. irú èmi sì ọdún ṣẹlẹ̀ pé àṣà January tí mo wá àti èmi ṣe lé wọn wọ́n ní pé wọ́n padà kú mi ní May pé wọ́n ṣaláìsí ìpàdé wà ní wáyé di December time everybody àwa ọmọ àwọn máa bá wọn ṣeré fún ọdún létí but ó tún wá pé àdéhùn tó lájọ ṣe padà work because as at January kání by December everybody máa pàdé ní ìfẹsẹ̀ àwa ọmọ àwa ní àǹfààní láti rí before then. kí lẹ́yìn máa mísì nípa màmá ẹ má parọ́. ilé ọ̀fẹ́ mi sì pa ó ti pẹ́ láti ríra bọ̀ àti scary torí mọ́ mi máa àti lórí máa work out fún oṣù àwọn kò báyìí la máa miss àti ìyá ọmọkùnrin grandma yẹn ti kú báyìí so to go with life. such is life lóòótọ́ ẹ bá wa gbàdúrà fún màmá kọ́ lọ́n tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀. wà á mọ ń gbàdúrà ẹ̀kọ́ mi lè ọmọ ẹ̀gbọ́n ẹ̀yẹ gbàdúrà wọn lẹ́yìn lẹ́gbọ́n. Thank you very much. Ẹ ṣé gan. Ẹ jẹ́ ká mọ̀ yín kẹ́ ẹ bá dárúkọ yín fáwọn tó ń wọ̀. Orúkọ mi ni Bọ́sẹ̀dé Ọláyanju Ẹ ṣé máa. ọmọ. Lẹ́yìn tó túmọ̀ sí pé ara ẹ ṣe pàtàkì gan bí ayẹyẹ. Bẹ́ẹ̀ ni sà. Ẹ bò lẹ́yìn ṣe jẹ́ sí màmá tí wọ́n dolóògbé. Ọmọ lèmi jẹ́. Ọmọ lẹ jẹ́ sí wọn gangan. Ẹ bá dárúkọ yín lẹ́ẹ̀kan sí orúkọ yín lẹ́ẹ̀kan. Bọ́sẹ̀dé Ọláyanju Adémọ́lá. Ọláyanju náà lórúkọ màmá tí wọ́n dágbé. Lẹ́yìn tó túmọ̀ sí pé bàbá yín ni wọ́n jẹ́ ọmọ sí màmá tí wọ́n lò. Bàbá tèmi pẹ̀lú màmá tó bí bàbá mi obìnrin ọkọ tìyàwó ni wọ́n. Màmá bàbá tèmi ní ìyálé màmá tó kú ni ìyàwó. Lẹ́yìn tó túmọ̀ sí pé ẹ súnmọ́ màmá dáadáa. Ẹ bá sọ nǹkan kan pa màmá. Màmá dáa èèyàn dáadáa ni màmá ò sì fi kan ṣe kan pé ọmọ owó fún lélẹ̀ ọmọ ìyàwó gbogbo àwọn kò gbogbo àtẹ̀bí àtàrà. Kí lẹ máa mísì pa màmá. Ikú màmá dùn wá o wọ́n pé tí wọ́n bá délé tí wọ́n bá wá sílé wọ́n máa sọ pé Bọ́sẹ̀ kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu kí ni kí n bọ̀ wá ìgbà tí ọmọ ti kú ní ìsẹ́ni tí ó máa ṣe bẹ́ẹ̀ fún wa mọ́. Kí Ọlọ́run ṣàánú wa lẹ́yìn ẹ bá gbàdúrà fún wọn. Kọ́lọ́run ṣàánú kọ́lọ́run bá tẹ́ wọn sáfẹ́fẹ́ rere gbogbo wa ire wọn kó máa tọ̀ wọ́n lẹ́yìn kò sí àdúrà fún òkú kí iṣẹ́ ọwọ́ òkú kó máa tọ̀ wọ́n lẹ́yìn. Látàárọ̀ àti rẹ̀ tí ó tiẹ̀ bá wa kí màmá ṣé mọ̀ ń pa oríkè wọn díẹ̀.
mi mọ kó oríkì wọn lọ. ẹ mọ oríkì wọn rárá. mi mọ oríkì wọn rárá. ẹ ṣeun. tó ọpẹ́ ńlá ni fún Ọlọ́run ọba mi Èdùmàrè tó ní kán ní ẹni tí ó bá ba lọ báyìí òun náà ni ó ba bọ̀ àwa ò ní ba fún tiwa ní agbára Ọlọ́run ọba mi Èdùmàrè. ní orúkọ gbogbo àwọn ọmọ màmá Comfort Abegbe Olayanju àti àwọn ẹgbẹ́ kan tí a pè ní ẹgbẹ́ Amódeyọ̀ náà ni à ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tí ẹ bá wa péjú pésẹ̀ ṣe ẹ̀yẹ ìkẹyìn fún màmá wa Abegbe Comfort Olayanju àti iléeṣẹ́ jígí alára náà tí àwa náà jẹ́ èèkàn gbogbo nínú àwọn iléeṣẹ́ tẹlifíṣàn tí ó gbé kínní sí orí afẹ́fẹ́ ọpẹ́ ni fún Ọlọ́run ọba mi Èdùmàrè. A máa fi èyí ṣe lọ a sì máa padà ń jọ mí ọjọ́ rẹ̀. Olúwaṣeun ní orúkọ tí èmi ń jẹ́ mú kí gbogbo wa ní orúkọ ẹni tí ń ṣe olùdásílẹ̀ ìkànnì jígí alára Adé ọmọ Bánkọ́lé. A máa rí ẹ̀rẹ̀ bá ara wa ṣe ní agbára Ọlọ́run ọba mi Èdùmàrè. Ó dìgbà.